jẹ́ kí n sọ̀rọ̀. Èkó lèmi sí wa, àmọ́ ṣe olóòṣàlẹ̀ mi. Bẹ́ẹ̀ ni àmọ́ ṣe olóòṣàlẹ̀ mi. Àbọ̀lọ́ burúkú, ó ti mọ̀ pé ìlú òun wà. Ibi tó ti ń ṣẹbọ, tó ti ń ṣètùtù ni òun wà. Ó wá mú àwọn olóòṣà wá náà dúró. Olórí àfà tó pẹ̀lẹ́ láàfà tó wà sún fáwọn èèyàn. Ó bẹ̀rẹ̀ sí ní yọ ìbàdí, ó yọ ìbọn, ó yọ àdá, ó yọ àkẹ́, ó yọ àbẹ́. Olóburúkú àfà tó ń wọ wèrè, tó ń kọ́ ti já wèrè fúnra rẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ o. Wọ́n tún ti na olóòṣà kan pa sílẹ̀ lẹ́nu o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajara Malifa TV pójú tẹ́ fi ń wọ̀wọ́ ní fún etí tẹ́ fi ń gbọ́wọ́ ní di lágbára Ọlọ́run bá àní dolódì lẹ́yìn ara wa láṣẹ Ìdùmarè. Ẹ máa wò wípé kò yá mi láti tètè fi orú fọ́nrán báyìí léde àbí nítorí pé àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tí ó bá ṣojú ẹni kì í kọsẹ̀ létí ẹni nítorí pé ọ̀rọ̀ wọ̀nyí kò ṣojú tèmi àbí ikọ̀ Ajara Malifa TV ló ṣe dàbí pé mo fẹ́ lọ́ra díẹ̀ kó tó di pé mo pín fọ́nrán yìí ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí ó lè jẹ́ kí n mọ̀ wípé eléyìí ó tó ká tètè fi léde ká fi bára wa sọ̀rọ̀ lábẹ́ bó ti wù kó rí àkọ́kọ́ kí n máa gbóríyìn fún iléeṣẹ́ YouTube tó jẹ́ ti Yorùbá Gidi pé wọ́n kú iṣẹ́ takuntakun kí n máa kí Yèyé Gbàgede Àṣà náà pé wọ́n kú iṣẹ́ takuntakun lágbára Ọlọ́run bá àní fi tiwa ṣe tẹlòmíì láṣẹ Èdùmàrè láti nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn nílùú Abẹ́òkúta ní rògbòdìyàn oríṣiríṣi ẹlẹ́sìn mẹ́sìn ló ti ń wáyé léyìí tó jẹ́ wípé ó ń bomi tútù sí ni lọ́kàn torí pé orú ẹ̀ ò ṣẹlẹ̀ rí nílùú tá a wà yìí àbí kí n sọ wípé kò wọ́pọ̀ nílùú ní ìpínlẹ̀ Ògùn pàápàá lólùlù ìpínlẹ̀ Ògùn tó jẹ́ Abẹ́òkúta ní agbègbè Ojugboro Ilugun ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ tó jẹ́ wípé àwọn ẹlẹ́sìn méjì ní ẹlẹ́sìn Islam àti ẹlẹ́sìn àbáláyé wọn ni wọ́n ń kojú ara wọn. Ìbéèrè tèmi ni wípé ẹ gbọ́ná nínú gbogbo wa pátápátá tálẹ̀ nìkan tó lè yàn tó yán kọ́ ẹ̀kọ́ tó jẹ́ wípé àní rí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta nínú ẹbí wa ǹjẹ́ a rí tó bá wà kó nítọ̀hún kò náwó wípé látijọ́ tí ìṣẹ̀dá yín àbí ilé kálukú ti bẹ̀rẹ̀ o ààrẹ lẹ́sìn àbáláyé ààrẹ lẹ́sìn eléyìí tó jẹ́ ti kìrìsìtẹ́nì tàbí ká ààrẹ lẹ́sìn tó jẹ́ ti ìmàle kò sí lábẹ́ bó ti wù kórí kò lè ṣeé ṣe látàrí gbogbo iṣẹ́ ìwádìí tí mo sọ pé ká gbóni fún ikọ̀ Yorùbá Gidi TV àti Yèyé Gbàgede Àṣà àti gbogbo àwọn ikọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n lọ sí di ibi ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ náà ti di lọ́gbọ́lọ́gbọ́ gidi gan ṣùgbọ́n ẹ jẹ́ ìṣojú òpó náà sílẹ̀ kẹ́ ẹ gbọ́ nísàn-án báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gan ojú tẹ́ fi ń wò wá òní fẹ́ tí tẹ́ fi ń gbọ́ wọ̀ ní dẹ́lágbọ́n náà bá nídó lédè lẹ́yìn ara wa tó bá jẹ́ ìpà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajara Malifa TV ẹ subscribe sí ìkànnì ẹ hàn notification button ẹ like ẹ comment ẹ bá wa share àjọṣepọ̀ wa tẹ́ ẹ rí yẹn la lè fi ṣe àṣeyọrí ẹ ṣé ẹ kú ìfẹ́jà àpàdé ní comment section ẹ má bú wa bẹ́ẹ̀ ni ẹ fi ẹ̀ka ẹ̀ búlẹ̀ ẹ̀yìn wáyé ni wọ́n ní kẹ́ni kó lè ṣe míì èyí tá à ń ṣe mélòó nínú yín ló lè ṣe fún ìdí èyí ẹ jẹ́ ká dẹ́kun yìí máa búyàn àbí yìí máa sọ̀rọ̀ kò bá kùn gbé sí comment section ẹ ṣé ẹ kú ìfẹ́ gbẹ̀yìn tó jẹ́ pé nílàákàyè ọlọ́gbọ́n èèyàn tẹ́ ń tẹ̀lé wa àkìyín ẹ kú gbà gbogbo. Mo wà bí. Àwọn ìyàwó ilé torí lọ́wọ́ èèyàn lójó ìṣe ẹ̀yìn tó ń kọjá lọ ní àìpẹ́ yìí. Àwọn obìnrin agbábọ̀lá ẹ̀ ń sọ fún ọgbà ọgbọ̀dọ̀ fídíò ẹ̀ ẹ má fídíò wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ ẹ́. nígbà tí wọ́n mọ̀ ọlọ́run ní kan wà ní wọ́n wá ní kí yẹn sùn ní o Samsidi kò ṣẹbọ kò sóògùn òun rèé wọ́n tún ti bẹ̀rẹ̀ o wọ́n ló lóòṣà kọ́kọ́ ò gbọ́dọ̀ kọjá o wọ́n ló lóòṣà kọ́kọ́ ò gbọ́dọ̀ ni wọ́n tún ti bẹ̀rẹ̀ o àwọn kò ṣẹbọ kò sóògùn ti bẹ̀rẹ̀ nílùú Gbù o èmi ò mọ mélòó mo ní kó máa lọ sójú pàbí mi sọ fún ẹ. àwọn kò ṣẹbọ kò sóògùn tún ti bẹ̀rẹ̀ o wọ́n láwọn kò ṣẹbọ kò sóògùn nílùú Gbù wọ́n tún ti bẹ̀rẹ̀ o wọ́n tún ti bẹ̀rẹ̀ o wọ́n tún ti lọ lóṣù kan pa sílẹ̀ lẹ́nu o. wọ́n tún ti bẹ̀rẹ̀ o àwọn ọmọ kò ṣẹbọ kò sóògùn ti bẹ̀rẹ̀ o wọ́n ti ń dàdúgbò rú o wọ́n ti ń dàlúgùn rú o komisanna of police ẹ sẹ́ndì ọlọ́pàá wá sí Lùgù o wọ́n lẹ́nìbọ̀dì ò gbọ́dọ̀ kọjá olóòṣà kọ́kọ́ ò gbọ́dọ̀ kọjá ní Lùgù. òun rèé o.
àti ẹ̀mọ́ bí dẹ̀ gbà. ìyá sọ ní kì í rẹ̀ ẹgbẹ́ jẹ́jẹ́ ẹtún wá bá wa òun rẹ̀ ní sọ́ni tó dà. sọ́ni kẹ́ ẹ má kọjá ni. àyè bá ṣe ń yọ̀rọ̀ a dẹ̀ ń sọ̀rọ̀ lọ bí ọmọkùnrin kan fi báyìí wọ́n ṣe wá bá wọn nìyẹn wọ́n ṣe ń jà wá ẹni yẹn wá ní kó má fìdí òwa òjà aṣáàbá yìí jà wọ́n ní rárá. ìṣe yọ Flash FM ẹ wà ń bí lẹ́nu yẹn. ẹjọ ẹjọ mi bá yín sọ̀rọ̀ mò ń bá wọn yàn sọ̀rọ̀ mi bá yín sọ̀rọ̀ àbí mo ń gbọ́ yín mo ń gbà yín ẹ jẹ́ kí n wò dáadáa ibi tó ti gbá yín létí rè. eléyìí lágbára o. eléyìí ò bá mi ládùúgbò ṣé wọ́n tún ti ń lọ́ra wọn lókè. òṣèlú pàtì òjijì ìlànà náà báyìí. àwọn náà nà. àwọn náà nà. àwọn méjì ń nà. àwọn méjì ìkọ́ wọṣọ lè kéwú. ó nu ẹnìkan ṣoṣo àwọn méjì nu ẹnìkan ṣoṣo who does that mo náà ti ń ṣerú ẹ. mọ́yàwó wọn jọ mẹ́ta. ó jọ mẹ́ta. ọwọ́ ní kíyàwó wọn. ọwọ́ ní kíyàwó tí ó lóyún lẹ̀ kó sùn lẹ̀ báyìí. mo wá gbọ́pọ̀ ọmọ sùúrù bó ṣe wà dìde. ó dìde. ó wá ń sá lọ. ọmọ kájà gbé ní pàápàá. wọ́n fẹ́ bà Ilugun jẹ́. irọ́ náà ń pa wàláì. máa ṣe. ọdọọdún ìbẹ̀rẹ̀ máa gbé sí ọdún wá a máa wá ṣe ojúbọ ọba lọ́yẹ síbẹ̀. ó ṣe máa jẹ́ nìyẹn. ẹyin ilé ìwé làwa ń lọ ní sàdẹ̀sẹ̀ ṣé bí ìsìn ìlàkọjá báyìí a dẹ̀ ń lọ ní. yes kò sójú yín mẹ́. kí ló dé tí wọ́n sá lọ. àwọn tí ilé ìjọba orí bike mo ti bọ́ lẹ́sìn ta ló gbé mi nìkan. èkó lèmi sí wa ọmọ muṣe olóòṣàlẹ̀ mi bẹ́ẹ̀ ni ọmọ muṣe olóòṣàlẹ̀ mi àbọ̀lọ́ burúkú ó ti mọ̀ pé ìlú tó ń wà ibi tó ti ń ṣẹbọ tó ti ń ṣètùtù ni òun wà ó wá mú àwọn olóòṣà wá náà dúró olórí àfà tó pẹ̀lẹ́ láàfà tó wà sùn fáwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní yọ ìbàdí ó yọ ìbọn ó yọ àdá ó yọ àkẹ́ ó yọ ọ̀bẹ olóburúkú àfà tó ń wo wèrè tó ń kọ́ ti ń jà wèrè fúnra rẹ̀. ìpínlẹ̀ Ògùn jẹ́ ìpínlẹ̀ tí àwọn ẹlẹ́sìn lọ́lọ́kan òjọ̀kan ti ń bára wọn gbé pọ̀ nírẹ̀pọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí nílùú Abẹ́òkúta tí ṣolú ìlú ìpínlẹ̀ Ògùn ṣe bí a ti fi hàn yín níjọ́sí ibi tí ṣọ́ọ̀ṣì àti ilé òòṣà ti jọ wà papọ̀ níbì kan náà tí wọn ò jà tí wọn ò ta àmọ́ lásìkò yìí ariwo la gbọ́ wípé àwọn àáfàá kan lu àwọn olóòṣà tí wọ́n ń kiri kọjá níwájú mọ́ṣáláṣí. báwo lọ̀rọ̀ ṣe rí èyí ló mú wa rìnrìn àjò lọ sílùú Abẹ́òkúta ní agbègbè tí wọ́n pè ní Ìlúgùn. ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin kẹ́ ẹ lè gbọ́n tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. ẹ má bẹ tí bàbá ìmọ̀ bá ti di oṣù kọ́mọ̀ mi ẹ má bẹ Yusuf ẹ sọ fún ẹni. ẹ bá fi àìjẹ́ wá gbẹ̀yìn wọn Nàìjíríà àwọn olè mọ́sálásí fẹ́ pàṣẹ ṣerun o ilé wọn máa parun ẹ̀jọ́ o àtọ́rọ̀ nǹkan lọ́wọ́ wọn aṣọ táwọn àdẹ fi ń ṣe ọdún aṣọ dúdú làwọn fi ń ṣe ọdún òun náà fi ń ṣe ẹlẹ́hà fún ìyàwó wọn. àáfà kan lè wà bẹ̀ tó wá dé sí sọmọdé àmọ́ àáfà ló ń fi gbàdí báyìí pé pátá ló máa padà nù. olóńdè àáfà gangan ni ó ló ń fi gbàdí yẹn báyìí ló ń fi gbàdí báyìí ẹ̀mí kan mọ́sálásí alájà ni wọ́n mọ́sálásí àjẹbọ ni ó là fa yẹn afa yẹn ni máa tẹ̀lé àjọ pàdé nílé babaláwo ọmọ ọdún yẹn kan ṣoṣo gba ọ lọ́mọ yìí ọmọ ìyá mi yẹn wá gbogbo tó jókòó yìí gbogbo náà lọ lánàá ṣọ́ọ̀ṣì yé yẹn wọ́n lè máa dójúbọ̀ orí ìlú tẹ́lẹ̀kálùkù bá ní èèyàn sí ọmọ àdébẹ̀ so mọ́ ṣe wá débẹ̀ mọ́ ṣe ń lọ tán kúrò ní Ìlúgùn títì wọ́n yà wọ̀dọ̀ wa ní púpọ̀ wọ́n lọ sí sàlọ̀dọ̀ wa ní púpọ̀ bàbá wa ní púpọ̀ wọ́n lọ tọ́dọ̀ wọn mọ́sálásí kìíní mọ́sálásí kejì kan kàn òun náà jáde ó kú díẹ̀ nítorí báyìí sílé ibi tí a kọ́kọ́ jókòó yẹn ọ̀pá ìlú yẹn tó ti yé yín tó kàn tán pa ìlú yẹn gbogbo lóríṣà ìbàjẹ́ lórí ilẹ̀ tí wọ́n ti dé bí mọ́sálásí tàbí ṣọ́ọ̀ṣì wọ́n máa pa ni tó wá kọjá ìsíwájú wọ́n bẹ̀rẹ̀ sí ṣeré wọn gbogbo ọ̀dẹ̀ ń ṣeré ọ̀dẹ̀ mú ọ̀dẹ̀ pa ọ̀dẹ̀ kọjá bọ́ọ̀ bọ́ọ̀sì bíi mẹ́rin wọ́n lè jáde nìyẹn wípé kò yẹ ká ẹ̀ pa tí wọ́n ti ní ká ìgbà bẹ̀ kọjá àwọn sọ ní ká ìgbà bẹ̀ kọjá mọ́lẹ̀ ti kọ́ ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ọmọkùnrin wọ́n bẹ̀rẹ̀ sí nà wọ́n bẹ̀rẹ̀ sí nà ọmọ yẹn lẹ́yìn wọ́n yẹn wọ́n ní mọ́sálásí yẹn àwọn bíbá náà ṣùrù bọ́mọ yẹn nígbà táwọn yẹn tó rí ẹ̀pọ̀ ẹnìkan bùsọ́nù wọn òun náà fọmọ yẹn lẹ̀ ọkùnrin ni ọmọ yẹn wọ́n fi ọmọ yẹn lẹ̀ ọmọ ìṣàbí mẹ́jọ mẹ́wàá kan yẹn ti lọ wájú wọ́n bíbá nìkan tẹ̀lé àwọn onílù yẹn ló ń bọ̀ lẹ́yìn pẹ̀lẹ́ ní tó ń ṣá lórí yẹn síbọ̀ tọ́lẹ̀ mú bọ̀ tọ́lẹ̀ mẹ́ni yẹn wọ́n náà ìtọ́jú lórí wọn tó jẹ́ bí bàbá wọn wọ́n pè ní alájì wọn ló jẹ́ bí àbòrìṣà wọn bẹ̀ ní wọn náà ọmọlọ́mọ lẹ́nu yìí ó ti tó ọmọ tí ní kàn pàlù báyìí kọ́ yẹ ká ní kàn pàlù ráìtì kò ní kàn pàlù ṣé báwọn sì ní kẹ́mi gàdá ìkọjá mọ́ ó sẹ́wọ́ kò sóògùn náà ń pe àdúgbò yìí kò sẹ́wọ́ kò sóògùn òun ládùúgbò yìí wọ́n sọ fún mi pé olóríṣà kan ó ti kó òrìṣà wà bíbá ìjọ kan náà wọ́n ní kó má gàdá ìkọjá mọ́ ó tún wá náà tó wá kó òrìṣà wà bíbá yìí ṣé wọ́n lọ títì ni àwọn ọ̀dẹ̀ gbọ́kọ́ ní kó olóríṣà kan má gàdá ìkọjá mọ́ pé láyéláyé o
ìbọn ti bẹ̀rẹ̀ sí lọ alájí ni kó tó fún alájí ní gbàjú kó tó bẹ̀rẹ̀ sí lọ́ra wọn bóyá sáré wọn mọ́sálásí ló là mú irin. oníṣẹ̀ṣe làlájì kan náà. ọmọ náà ọlọ́yìnde lánàá yẹn oníṣẹ̀ṣe ni ọlọ́mọlú ni irú òrìṣà náà ni alájí ni tó ti yé yín bó ti wá sáré wọlé yẹ́rò bóyá kó ti fún sílẹ̀ bó ti lọ ìyẹn kan lọ ni àti èrò ti bá tó irin tó fi ń de táyà tírélà irin gbàgbà yẹn ló làmọ́ látẹ̀yìn ló làmọ́ lórí tó ti yé yín àwọn àfa yẹn àwọn àbẹ̀ o ìtọ́sọ̀rọ̀ agbègbè tó wá sí station yẹn bọ́lẹ̀ lọ́rọ̀ padà pẹ̀lú ìyàwó ẹ̀ ni yẹn náà sáré wọlé ló là yọ paná pé kò sí ohun tó jọ ní wọlé gbogbo ẹ̀ ló máa ṣápa àfa kan dẹ̀ wà bẹ̀ tó wá dé station mọ́dà mọ́ àfa yẹn ló ń fìgbàdì báyìí pé gbogbo pátá ló máa padà nù olóńdè àfa gangan ni ó ló ń fìgbàdì yẹn báyìí ló ń fìgbàdì báyìí ẹ̀mí kan mọ́sálásí aládàá ni wọ́n mọ́sálásí àjẹbọ ni ó là fa yẹn àfa yẹn dẹ̀ ní máa tẹ̀lé àjọ pàdé nílé babaláwo mọ̀mọ́ dáadáa àfa mọ́sálásí yẹn gangan ó wà ní mọ́sálásí yẹn àjọ pàdé nílé olífàníyàn ìtẹ́mi rí ń bẹ̀ òun nìyẹn bí jẹ́ ṣe kúlẹ̀ kúlẹ̀ nìyẹn ọmọ mọ́rìṣà àtẹ̀gbà ló ti máa ń nà ìdí mọ́rìṣà ìkọ́dé ẹ̀gbọ́n wájú báyìí oní tó gbé báyìí tó ń la mọ́rìṣà yẹn wájú oníwájú òrìṣà yẹn ó sì wà bẹ̀dọ̀la o wọ́n pòsẹ̀ sórí WhatsApp òrìṣà àtẹ̀lé station yìí sìn yìí òrìṣà ẹ̀ báyìí gbogbo wájú ẹ̀ báyìí òun náà fàyà nípa kọ́ ẹ̀ báyìí òrìṣà yẹn wà lẹ́nu ọlọ́pàá náà rí gbogbo ọ̀nà rí tó ti àdé ń wájà gbogbo oníṣẹ̀ṣe ni olígunukó wọ́n ń ṣe fún wa wọ́n ń ṣe fún onígunukó kí náà ti ń fa yẹn àbíláfíà dín nìyẹn tó náà ní kọjá adébúkọ̀ ló bá parí ọ̀rọ̀ yẹn o ìbá tí wọ́n gbọ́ wá ní fagbọ́lá gbogbo wọn ṣẹ̀ṣẹ̀ a ní púpọ̀ lórí ndé tó parọ́ sí láfíà jí o December kan náà ìṣọdún yìí aláàjì tẹ̀lé wọn lọ ọkùnrin ìṣàwá jáde wọ́n sì fi àjẹ wọn náà nìyẹn o nínú apá ló kú oru o wọn náà wọ́n fi wá alá o. èyí tí wọ́n náà àwọn tó ń náà yẹn. wọ́n wà lọ síbítù báyìí wọ́n gba sẹ́ẹ̀tì oníṣẹ́ẹ̀tì o wọ́n lọ lọ́wọ́ gbà báyìí ni ọwọ́ yẹn náà wà bẹ̀ wọn lọ́pàá rí o ọwọ́ yẹn ti ga báyìí o wọ́n ti mú sẹ́ẹ̀tì yẹn lọ o a rí sẹ́ẹ̀tì yẹn gbà o àwọn bọ́ọ̀sì tó tẹ́ lọ́wọ́ ti bí ọ̀kúnmúra àjà ọdún là ń ṣe fún ọkọjá ni wọ́n sọ àwọn ọdún múra àjà síkálá mi ojú mi báyìí náà lè ṣe bọ́ sí ní gíláàsì wọn fáwọn fọ gíláàsì ẹni bá kúrẹ́ fún mọ̀lẹ̀ gẹ́ńjà àfọ gíláàsì wọn rárá ọ̀rọ̀ débi gíláàsì wọn olóríṣà kò gíláàsì ṣọ́ọ̀ṣì mọ́sálásí o àwọn síkálá wọn báyìí náà ń yọ gíláàsì wọn lè mọ́ mú olóní kọ́ máa yọ gíláàsì wọn lè mọ́ máa mú gbó tó ń yọ gbàdì olóní kọ́ máa yọ gíláàsì àwọn ọlọ́kùn gíláàsì wọn wọlé o tẹ́ ègbè bá dùn wọn dáadáa ẹni yọ ìlà ẹni yọ gbàdì ẹni yọ àdá kó dá mọ gbogbo ọtọ bẹ̀rẹ̀ sínú ọmọ ọlọ́mọ mo mọ̀ ẹni fọ́ọ̀nì mọ́rìṣà lórí mo mọ̀ tó bá dé tó bá kún wọn dé station kájọ pàdé ńbẹ. ìdánwò ni ìṣẹ̀lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀. ó ní àná ní on the 19 láì mú kọ̀ọ̀kẹ́ onímọ̀tàlásí ń pè ní lágbo mẹ́fà rọ̀lẹ́ o 7 ni o after 5 months ló ṣẹlẹ̀ o. àwọn wo lọ́jọ́ ṣòfin pé olóríṣà gbọ́dọ̀ bá. àmọ́ o àmọ́ pẹ́ ṣe oníkùnrin kò ní ẹ̀kọ́ nípa ọlọ́mọ ìlú ọ̀nà òkú ṣàrárá ẹgbẹ́ ní ẹgbà wa o ní títí ìjọba o ẹ bẹ́ẹ̀ kí àìjẹ́wọ́ ẹgbẹ́ ìwọ̀n Nàìjíríà àwọn olé mọ́sálásí fẹ́ pàṣẹ ṣerun o ilé wọn máa parun ẹjọ́ o àtọ́rọ̀ nǹkan kan lọ́wọ́ wọn aṣọ táwọn àdẹ fi ń ṣe ọdún aṣọ dúdú làwọn fi ń ṣe ọdún òun náà fi ń ṣe ẹlẹ́hà fún ìyàwó wọn aṣọ dúdú ti wà táà fi múra táà fi ń gbòrìṣà wa lárugẹ táà fi ń gbòrìṣà wa jáde òun lẹ́lẹ́hà wọn ń dàborí o káwọn má dúbí tó égú o aṣọ dúdú wà lọ́nà o. orúkọ mi ni olóyè Fágbémi ní yàtọ̀ dàbáwò èké ìfọ̀tàtàlà olúfẹ́ gbà èmi ni alága ọlọ́mọlúgbò gbogbo ẹ̀gbà lórí ìhun tó ṣẹlẹ̀ lórí àwọn ará wa ní Ilugun Ojugboro tí àwọn àfà ní kí a má kọjá ní títì ìjọba inú wa dùn lórí àṣẹṣẹ kò ní police station náà ni pẹ̀lú àwọn ará wa tí wọ́n ṣe léṣe àtàwọn òrìṣà wa inú wa dùn gan débi pé ìjọba ìpínlẹ̀ Ògùn ó jẹ́ ìjọba tó ń fẹ́ràn àlàáfíà torí wọ́n jẹ́ kí commissioner of police ìjọ bàbá wa àrùn ọlálẹ́yẹ tó jẹ́ chairman alternative medicine àti commissioner of sport bàbá wa gómìnà ìpínlẹ̀ Ògùn Abíọ́dún bàbá wa Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún òun ni wípé à ń gbàlejò lọ́wọ́ kò yẹ kí nǹkan ìdìbò tó bá ṣẹlẹ̀ wípé wọ́n dẹ̀ bá wa dá sí ọ̀dẹ̀ commissioner of sport cultural sport ọ̀rọ̀ wa àti wọn bá wa dá sí ọ̀rọ̀ náà inú wa dẹ̀ dùn gbẹ̀gbẹ̀ àwọn tí area command àdàtọ̀ tí wọ́n ṣe yẹn olú ọmọ olú inú wa dùn gan-an wọ́n sọ dáadáa wọ́n dẹ̀ rí wípé ọ̀tún rojọ́ mùsùlùmí rojọ́ dẹ̀ rí wípé àwọn aláàfáà yẹn jẹ̀bi torí wípé wọ́n ṣe èèyàn bíi 3 4 5 mẹ́fà lè ṣe lọ́dọ̀ tiwa tẹ́ẹ̀rí ẹnìkan ṣojú jáde ní ọ̀dọ̀ tí wọ́n dáhùn lẹ́bi wọ́n dẹ̀ ìgbésẹ̀ pé kí wọ́n lè ṣètò lórí àwọn tí wọ́n ṣe léṣe kálàfíà lè jọba wọ́n ṣe ìmúláradá wọn láti sọ nǹkan má bínú fún wọn àdúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ìyàwó náà wà ń bẹ tó jẹ́ pé Bísọ́lá bèbè akíbọ̀ tó jẹ́ ìyàwó gbogbo ẹgbà ọ̀nà ìdásí ọ̀rọ̀ náà jọ lọ ní. ṣé o ló ti iṣẹ́ kò ní ṣe mọ́ ń lọ́wọ́ ẹ ò ní rí da ẹ ò ní rí wàhálà ẹ gbà wà lọ́wọ́ ọ̀mà lé o ẹ bá gbà wà lọ́wọ́ wọn o torí tí ní wà nù rọ pé àwà gbogbo àwa tí ní wà nù ní ìgbàgbọ́ ń bá wà ṣe afọwọ́n màlẹ́ ìná ẹ̀ o ẹ̀rọ ń pẹ́ kọ́ padà jẹ́bọ̀ rẹ o orílẹ̀ yóò bá kẹ́ra wa o oníkálùkù ń ṣèṣì rẹ̀ a ò kọlù wọn o àwọn lè wà á kọlù wa o àdúpẹ́ lọ́wọ́ yín o àtàwọn yanjú rẹ̀ o oníkálùkù mọ ẹran rẹ̀ náà wo.
láti ayébáyé kọ́ tó bí wù wá yìí tí a bá ti rí mọ́sálásí tó bá ti wà níbi ilé kẹrin sí wa láì wò lọ́kọ̀ bá ọ̀ kírun bẹ́ẹ̀ o ọ̀ kírun bẹ́ẹ̀ o wọ́n ti pani a máa pani tá a bá ti rí ṣọ́ọ̀ṣì ilé kẹrin sí karùn-ún a máa pani. a dẹ̀ kọ ọ̀bùwà ni kò kàn wá tó dáwọn àrò pé ọ̀run mi là ọ̀run mi ní máa là gbogbo wa náà Elédùmarè kan náà lájọ ń pè nígbà tó ṣe ń pè olóyè àtọ̀tọ̀ síra wọn ṣùgbọ́n ẹ̀sìn ajídìtọ̀ mú wá bá wa yìí wọ́n fẹ́ ní ọ̀tá wa lára lórí pé wọ́n pèpè ti ṣẹ́jú olùkàtí tí mo ṣe àti ó jẹ́ káàkiri ìgbèjì ti ṣẹ́jú olùkàtí ti gbọ́ ó sì mọ̀ pé ìlànà ṣẹṣẹ yìí òun ni ìlànà yìí ìlànà gbàlà tó wà nú ẹ̀ torí náà mo fẹ́ bẹ̀ gbogbo wa pé kájọ nígbà tí wọ́n gbé kíní ìdè àwọn alábá àgbà tẹ́ bá wù dáadáa nínú orúkọ àwa oníṣẹ̀ṣẹ̀ tí afẹ́ máa sọ pé orúkọ ọ̀nà àjẹjù àgbẹ̀dà nìyí síkìlù múráyé náà gìnìkan afáwísátù ṣùgbọ́n wọ́n gbà tá ń gbọ́ ìtumọ̀ orúkọ yẹn tí wọ́n sọ túmọ̀ ẹ̀fọn ẹgbẹ́ máa gbé Mufutawu kọ́kọ́rọ́ àlùjọ náà àti kọ́kọ́rọ́ lásán ni tó ń tọ̀ wá jẹ tiwa ni wọ́n wá ń rò pé ní dáńjẹ yìí kò sọ̀nà ńbẹ àgbà wa gbà àgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà kájọ máa ṣe ọmọ ìyàjọ ní gbogbo wa bàbá kì í báwọn jà àwọn ni oníjàgídíjàgan wọn ní ogun ní ànábì jagun àwọn ọ̀dẹ̀bẹ̀ má jagun yẹn lọ a lè fi tipátipá sin Ọlọ́run wọn lè fi tipátipá mú ẹnìkan ó ṣe ẹ̀sìn kan àgbà wa gbà ìrẹ́pọ̀ làwọn afẹ́ ní ìpínlẹ̀ Ògùn. nígbà tí wọ́n kọrin dé iwájú mọ́ṣáláṣí tó wà ní Ìlúgùn yẹn àwọn ò pa ìlú ni. wọ́n bá ní oko kiri wà ní wá tí wọ́n ṣe ń gbọ́ tó bá ti kú díẹ̀ bí títì adé lórí mọ́tàlá tẹ́lá ti ń pàdé àti ṣọ́ọ̀ṣì bàbá rẹ̀ kọjá wà àbẹ̀ ìṣòdì wà á ṣe. ibi tá a wà yìí ni wọ́n ń pè ní Ìlúgùn nílùú Abẹ́òkúta níbi tá a ti gbọ́ wípé wàhálà kan ṣẹlẹ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmí ìdí sì nìyí tá a ṣe wá síbí láti wo kí ló ń ṣẹlẹ̀ gangan láti fìdí òkodoro múlẹ̀ níwọ̀n ìgbà tí àwọn oníṣẹ̀ṣe ṣàlàyé pé lásìkò tí àwọn kọrin táwọn ń ṣọdún ni àwọn gba ojú pópónà yìí kọjá lásìkò náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé àwọn àfáà kan dìde ìjà sáwọn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní Shamsuddin Islamia Worldwide Central Mosque níbí ní Ìlúgùn láti wo báwo gan lọ̀rọ̀ ṣe rí tó bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà a máa mú etí yẹn tó Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi TV. ẹ má bẹ anybody tí bàbá ìmọ̀ bá ti di ìsìnkú màmí ẹ má bẹ Yusuf sọ ẹni tí ẹ sọ fún ẹni yìí ẹ má bẹ anybody sọ ẹni tí ló ń ṣe yìí. ṣé wọn fẹ́ sọ fún mi nàbí ìwọ. mo ṣáà ń sọ fún mi mo lè sọ fún mi mo sọ fún mi mo sọ fún mi máa sọ fún mi mo lè sọ fún mi mo lè sọ fún mi náà láyé ẹni fẹ́ máa tẹ̀sán mo sọ fún mi so ẹ má bẹ anybody sọ ẹni tí ọlọ́tọ̀ ṣe ti gbọ́ na you sabi if you like face them. Adébílà bá rí wo ìdí yẹn tàbí wá bíbá ìpè kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn tó tí ẹ sì lẹ́tọ̀ọ́ láti ṣàlàyé nǹkan tí ẹ bá ṣàkíyèsí tó ń ṣẹlẹ̀. Àwọn tí we are not in position láti ṣe nǹkan tó bí. Nǹkan tó mọ́ kọ́tọ̀ fún wọn náà nìyẹn, wọ́n dẹ̀ ní sáwọn olóyè yẹn nìkan tó lè ṣàlàyé mọ́ni à. Èmi ò lè ṣàlàyé jẹ́ kí àfa àjẹ́ sí ọdẹ àwọn olùsí kìíní. Ìmáàmù wa ló wà ní position láti ṣàlàyé nǹkan yẹn. So sir, àwọn ní wọ́n wà ní right position láti ṣàlàyé nǹkan yẹn. Because àwọn ẹni tó ojú ẹ̀ àwọn ọ̀dẹ̀ ni wọ́n head bíbẹ̀. Àwọn ọ̀dẹ̀ ni wọ́n ṣàlàyé tó lè ṣàlàyé sí pé wọ́n yọ kù àwọn fi kún. Ọ̀sán náà bá sọ. Look at this video. First of all, you will go to prison. Then they will send you back to your country. Can you imagine? You're a pedophile.